Òwe ìyìn rere ti Jòhánù orí kejìdínlógún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Náà dé rí Jésù dẹ́gbé ọ̀rọ̀ ìtàn. Ó jalẹ̀ tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀ láti yún òkè odò Kidroni. Níbí ràgbàlá ọkàn ni tó ń wọnú ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lọ tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀. Júdásì Ìsíkáríọ́tù ọ̀nìrè má ṣàfihàn rẹ̀. Ń yẹn mú òró bẹ́ẹ̀ pẹ̀lú. Nítorí ọ̀fọ̀ Jésù ń ṣe kó má yùn bẹ́ẹ̀. Látùgbàdégbà tó ń tán ọmọ ẹ̀yìn rẹ̀. Náà dé rí Júdásì Ìsíkáríọ́tù dẹ́ ti gba àwọn ọmọ ogun àtọwọn òrànṣẹ́ látọ̀dọ̀ wọn olórí àlùfáà àtọwọn Fárísì. Ó ṣe atọ́kùn wọn wá síbẹ̀ tó ń ti fìtílà àtògùṣọ̀ àti irinṣẹ́ ogun. Lè ṣe kẹ̀dẹ̀rẹ̀ Jésù ti mú dédé rún rè ń bọ́ àbọ̀hún. Ó jalẹ̀ lápàdé wọn. Ó ìwé wọn ọ̀fọ̀ nẹ́ǹwá. Wọ́n ìfèsì wọn ọ̀fọ̀. Jésù ti Násárẹ́tì. Kí Jésù ìwé wọn ọ̀fọ̀. Èmi rè àti Júdásì Ìsíkáríọ́tù pẹ̀lú. Ọ̀nìrè má ṣàfihàn rẹ̀. Ìyẹn ródò tiwọn. Ní gẹlẹ́rì Jésù ìwé wọn ọ̀fọ̀. Èmi rè. Wọ́n ìtàkìtì sẹ́yìn kan ìlú lẹ́gbì. Kí Jésù ìtúbírọ̀nà wọn nẹ́lẹ́kejì ọ̀fọ̀. Nẹ́ǹwá. Wọ́n ìwé ọ̀fọ̀. Jésù ti Násárẹ́tì. Kí Jésù ìtúfèsì wọn ọ̀fọ̀. Mo ti wí rún ẹ̀fọ̀. Èmi rè. Ǹjẹ́ ó ṣe mi rẹ̀ ń wá. Ẹ̀yàn wọn rè kùnù. Ẹ̀nàwọ̀ gan mi. Yọ ọ̀rọ̀ wù mí mọ́. Ó lè ṣẹ. Rà àti kọ́ṣáájú ọ̀fọ̀. Ọmọ rí wọ̀ fún mi. Ọkàn nu wọn jùnù. Náà dénẹ́rì Símónì Pétérù. Ẹni rè ti mú ìdábọ̀ ni. Òyì fàyọ. Afúyáwú. Ròhùn rẹ̀ etí. Ọmọ ọ̀dọ̀ lórúkọ àlùfáà. Ròhùn rẹ̀ bọlẹ̀. Orúkọ ránṣẹ́ náà máa jẹ́ Máàkù. Kí Jésù ìṣẹ́ Pétérù. Nígbẹ̀rẹ̀ pàkọ́ ọ̀fọ̀. Tẹ́wúdà rẹ̀ bọ inú àkọ̀rẹ́. Agoríbá mi ti fún mi. Èmi lè ṣaláì mú. Adénẹ̀ kí ẹgbẹ́ ọmọ ogun àtolórí ẹ̀ṣọ́ àtọwọn ránṣẹ́ ọmọ jù. Wọ́n iná wọ̀ gan Jésù. Wọ́n ìfúnṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé. Wọ́n ikọ̀ wọ́ lọ sọ́dọ̀ Anna. Nítorí ó jẹ́ ànọ́rí Kéfà. Ọ̀nìrè ń ṣó lórí àlùfáà. Náà dénẹ̀. Kéfà rọ́nìrè bọ́mọ jù gbìmọ̀. Ọ̀fọ̀ ó ṣàǹfààní kan náà kàn kú. Rídédé ònìyàn. Símónì Pétérù kẹ̀dẹ̀rẹ̀. Ìyẹn ń tọ́ Jésù nẹ́yìn. Lókèrè àtọwọn ọmọ ẹ̀yìn Jésù òmùrẹ̀. Ọmọ ẹ̀yìn náà ó jẹ́ ọni mímú. Di olórí àlùfáà. Ó tẹ̀lé Jésù nẹ́yìn wọ ààfin olórí àlùfáà. Ṣùgbọ́n Pétérù ìyẹn ródò nẹrún bodè. Náà dénẹ̀ rọ ọmọ ẹ̀yìn ọkàn. Rè sọ ni mímú. Di olórí àlùfáà. Ìyẹn ìjalẹ̀. Ó bọ́ àwọn aṣọ́bodè sọ̀rọ̀. Wọ́n mú Pétérù wọlé. Náà dénẹ̀ rọ ọmọbìnrin ọkàn. Rè ń sọ ẹrun bodè. Ó wíru Pétérù ọ̀fọ̀. Wọ́gán alára. Ó pẹ̀lú ọkàn náà ọmọ ẹ̀yìn ọkùnrin ìdán. Pétérù ìfèsì ọ̀fọ̀. Ékẹsẹ̀ o. Àwọn ọmọ ọ̀dọ̀ àtọwọn òjìṣẹ́. Wọ́n ìródò níbẹ̀. Ìyẹn wọn nírè dá iná ẹ̀yìn. Nítorí òtútù mú náà dénẹ̀. Àwọn kẹ̀dẹ̀mí yaná. Àwọn ọmọ ọ̀dọ̀ àtọwọn òjìṣẹ́ ìródò níbẹ̀. Àwọn nírè ti dáná ẹ̀yìn. Túdà òtútù rè mímú náà dénẹ̀. Nítorí wọn fara yaná. Pétérù ìródò tiwọn náà ti fara yaná pẹ̀lú. Náà dénẹ̀ ro lórí àlùfáà dẹbi rọ̀nà Jésù. Nípa tọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ àti nípa ti ẹ̀kọ́ ràn mí kọ́. Kí Jésù ìfèsì ọ̀fọ̀. Èmi ti wí ní gbangba. Ìyá aráyé. Látùgbàdégbà rèmi ń kọ́ wọn ènìyàn ní sinagogu àti ní tẹ́ḿpìlì. Níwájú àwọn Júù níbọn kí n kóra àwọn jọ pọ̀. Látùgbàdégbà wọn ń péjú pésẹ̀. Ẹ̀kẹ́dẹ̀ sùnrùnkùnrin rèmi wí ní kọ̀kọ̀. Dídẹ̀ ṣe kí wọ́n bírọ̀ ẹjọ́ náà mi. Tàbírọ̀ náà wọn rè gbọ́rọ̀ nírun rèmi. Òbírọ̀ náà wọn rún mò wí wọn. Ihò wọn mú ọ̀rọ̀ dédé ni mo ti wí. Ní gẹ́lẹ́bi Jésù dẹ̀ ti wí ọ̀rọ̀ ìtàn. Ọkàn nínú wọn jìṣẹ́. Dé ìródò ti Jésù. Ìyẹn ìṣì Jésù náà bàrà. Ewé wọn ọ̀fọ̀. Olórí àlùfáà rò wọn dáná ohun wa yẹn. Kí Jésù ìfèsì wọn ọ̀fọ̀. Ó ṣàfihàn rẹ̀ ọ̀rọ̀ ni mo wí rè bójúmú nbẹ. Ó dẹ̀ sọ̀rọ̀ rè bójúmú ni mo wí jalẹ̀ nẹ̀rún. Dídẹ̀ ṣe kí wọ́n ṣi mí náà bàrà. Rè ṣe kẹ̀dẹ̀rẹ̀. Anna ìyẹn ìran Jésù lọ tọ́dọ̀ Kéfà. Olórí àlùfáà tó ń ti ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Àmọ́ Símónì Pétérù ìyẹn ródò òun fara yaná. Náà dénẹ̀ rí wọn wí wọn ọ̀fọ̀. Ó wọ pẹ̀lú ọkàn náà wọn ọmọ ẹ̀yìn rẹ̀ dán. Pétérù yìí ṣẹ ewé ọ̀fọ̀ pagá. Mímúrí o. Ọkàn náà wọn ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà. Pétérù fi idà rẹ̀ tirẹ̀ bọ̀ lẹ́nìjọ́ kìnnàánà. Ìyẹn ìfèsì ọ̀fọ̀ pagá. Mi tirẹ̀ pẹ̀lú ọmọkùnrin nínú àgbàlá ìjọ́ kìnnàánà. Pétérù ìtúsẹ́ àfúlọ́gán rí àkùkọ̀kọ́. Náàrọ̀ kùtù àì. Wọ́n ìwọ Jésù túrútú látọ̀dọ̀ Káífà lọ sùn bí gbọ̀ngàn ìdájọ́. Ọmọ tó kà lára wọn. Wọ́n kọ́ náà ti wọ̀nù gbọ̀ngàn ìdájọ́ náà. Kó má ba di aláìmọ́. Nítorí ọwọ́ ń pété-pèrò náà ti jẹ́ àṣẹ ìwúre kọjá. Súdánẹ̀ Pílátù ìyẹn ìjálẹ̀ tọ̀ wọ́n lọ. Ó ìwé ọ̀fọ̀ ẹ̀sùn ìsìnrẹ́fù kan ọmọkùnrin yìí. Wọ́n ìdáná wọn ọ̀fọ̀. Dé ìṣe ọ̀fọ̀ ọmọkùnrin yìí. Ó tún ṣàṣe má ṣe. Àbàmá ti wọ́ wa síwájú rẹ̀. Súdánẹ̀ ní Pílátù ìwé wọn ọ̀fọ̀. Ẹ̀mẹ́ ti kára mẹ́ ẹ̀mú. Ẹ̀ṣù dàjọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin ti yan nànà rẹ̀. Fáwọn Júù ìfèsì rí Pílátù ọ̀fọ̀. Èbòjúmọ́ káwa gbẹ̀mí nẹ́rún ẹnu kọ́ni. Dédé wèé ṣẹlẹ̀ kọ́rọ̀ rè tẹnu Jésù jalẹ̀. Ó lé dì mùmúṣẹ́. Ìyẹn rùn ti wí ṣáájú ọ̀fọ̀. Òun ṣe lọ́kọ́ urúkú rè má pọ̀ òun. Súdánẹ̀ kí Pílátù. Ó tààrà ṣàṣà wọnú gbọ̀ngàn ìdájọ́ lọ. Ó pè Jésù. Ó wí wọn ọ̀fọ̀. Dénòtọ́ rè jẹ́ ọ̀fọ̀. Òwòrọ̀ bá wọn Júù. Kí Jésù ìfèsì wọn ọ̀fọ̀. Ṣé wọ́n rè ń wí ọ̀rọ̀ ìjalẹ̀ nẹ̀rún. Àbáwọn lómùrẹ̀ rè mọ́rọ̀ sẹ́rún rẹ̀ náà ti sọ nípa tèmi. Kí Pílátù ìfèsì rí Jésù ọ̀fọ̀. Dé èmi
jẹ́ ọmọ Júù àwọn ará orílẹ̀-èdè rẹ̀ àtọwọn olórí àlùfáà àwọn rè wọ́ ẹ́ tuurutu pàṣíwájú rẹ̀ mi kàn fọ́ kí n ṣùdájọ́ rẹ̀ ẹsẹ̀ kiri wọ́sẹ̀ kí Jésù ìfèsì rí Pílátù ọ̀fọ̀ ojọba tèmi ṣùjọba yé ìbàjẹ́ ọ̀fọ̀ ojọba tèmi tayé ìrọ̀ǹra àwọn ọmọ lẹ́yìn rẹ̀ mi wọ́n bá tún jà láti rí dájú ọ̀fọ̀ wọ́n fà mí lọ́wọ́ wọn jù ṣùgbọ́n nísẹ̀yìn ojọba rẹ̀ mi ṣì náà ti sẹ̀yìn ṣùdánẹ̀ kí Pílátù ìwírí Jésù ọ̀fọ̀ ǹjẹ́ ọba arú ọ̀gá dán kí Jésù ìfèsì wọn ọ̀fọ̀ owó rẹ̀ ìwé ọ̀fọ̀ ọba rẹ̀ mi ṣe ṣùdánẹ̀ rà ṣe bí mi ṣùdánẹ̀ kẹrin mo dẹ́ ṣe wá sáyé èmi lè jẹ́rìí sótìtọ́ dédé ònìyàn rẹ̀ mi ṣe kí ó tìtọ́ ọ̀yàn mi gbọ́ ohun rẹ̀ mi kí Pílátù ìwírí Jésù ọ̀fọ̀ kí ó tìtọ́ yẹn gan nísàn náà dé rí Pílátù dẹ́wì ọ̀rọ̀ ìtàn ó jalè labọ́ wọn jù kó ewé wọn ọ̀fọ̀ èmi rí aṣemáṣe kankan nọwọ́ ọmọkùnrin yìí lè ṣe kẹ̀dẹ̀rì ẹ̀mẹ̀ ní àṣà ọkàn ọ̀fọ̀ èmi dá ọ̀nà kan sílẹ̀ rùnmẹ́ náà dé rí àjọ orí kọjá rùn bá dẹ́ ti kò ńra mò ń bí ọ̀nà rùn náà yìí èmi fẹ́ kí n bọ́ ṣẹkẹ́ṣẹkẹ̀ nọwọ́ ọba wọn jù ń yìnbọn kí ìdèdè ọmọ ará òlù wọn ìfúgbe ta ọ̀fọ̀ èèṣọkùnrin yìí baraba rí ko yín rẹ̀ ni lè ṣe kẹ̀dẹ̀rì ọlọ́sàrí baraba Ọlọ́run Olódùmarè kó bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.